Wike lòun yóò gba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ Makinde. Ọ̀rọ̀ náà ti kọjá yóò bàyá ẹ̀ lásán báyìí o. Kínní ọ̀hún ti di yóò bàyá ẹ̀ yóò ba bàbá ẹ̀. Ó wá ku ẹni tí yóò mú ìjà náà. Àfi bí ìjà òkóbó méjì nítorí ọmọ ọba. Ó kẹni tí yóò la irú ìjà bẹ́ẹ̀. Nyesom Wike, mínísítà ìlú Àbújá, ní kò sí kinní kan tó wo òun jù láyé yìí mọ́ báyìí. Òun sì ti mú kinní náà ní ìbáàdà bí iṣẹ́ gidi. Yẹn náà sì ni bí òun yóò ṣe gba ìpínlẹ̀ Ọ̀yọ́ kúrò lọ́wọ́ Makinde. Ó ní PDP ìpínlẹ̀ náà lòun yóò gbà nígbà tí òun bá sì ti gba ẹgbẹ́ náà, tí àwọn bá ṣètò àwọn olóyè ẹgbẹ́ àwọn fúnra àwọn. Ẹgbẹ́ náà ni yóò máa ṣàkóso ìjọba wọn níbẹ̀. Èyí ni pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ lóòótọ́, tí Wike bá rí PDP ìpínlẹ̀ Ọ̀yọ́ jágbà mọ́ Makinde lọ́wọ́, àfàìmọ̀ lẹ́gbẹ́ náà kò ní bẹ̀rẹ̀ wàhálà tí kò ṣeé yanjú bọ̀rọ̀ pẹ̀lú Ṣèyí Makinde tí í ṣe gómìnà ìpínlẹ̀ náà. Yóò sì ṣòro púpọ̀ fún Makinde láti máa ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ lórúkọ PDP nígbà tó bá jẹ́ àwọn ọmọ Wike ló wà nínú ẹgbẹ́ náà bí apàṣẹ. Bẹ́ẹ̀ ohun tí Wike ń gùn lé lórí báyìí ni pé ẹni lẹlẹ́dẹ̀ ló labúlé, ẹlẹ́dẹ̀ ló sì ń ṣọ̀bùn sáàrin abà yìí. Àmọ́ nígbà tó jẹ́ ẹni tó ní náà ló labúlé, ṣé kìí ṣe pé àwọn aráàlú yóò gba kámú bẹ́ẹ̀? Kò má di pé aráàlú tí kò bá gba kámú wọn yóò lè jáde nílùú ni o. Àmọ́ o, Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ ó pòwe. Ó ní bí inú ilé kan bá ń tòrò, ọmọ àlè tó wà nínú ilé náà ni kò tí ì dàgbà o. Nítorí bí ọmọ àlè inú ilé náà bá dàgbà, òun náà ni yóò da gbogbo ẹbí rú pátá. Makinde kọ́ ilé ẹgbẹ́ fún PDP sílùú Ìbàdàn, tó sì fi ilé ẹgbẹ́ náà sọ orí alága ẹgbẹ́ ọ̀hún tẹ́lẹ̀, ọmọkùnrin Mustapha. Ilé ẹgbẹ́ náà sì rí mẹrẹgẹdẹ. Níbi tí wọ́n ti ń ṣí ilé ẹgbẹ́ yìí ló ti ń sọ̀rọ̀. Ó ń sọ̀rọ̀ lórí àwọn ohun tó ń lọ nínú ẹgbẹ́ wọn, pàápàá ohun táwọn èèyàn bíi Nyesom Wike ń ṣe fún ẹgbẹ́ náà. Ó ní látọdún 2015 tí agbára ti bọ́ lọ́wọ́ PDP, látìgbà náà làwọn ọmọ àlè inú ẹgbẹ́ náà ti rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ wọlé tí wọ́n sì ń fẹ́ já ẹgbẹ́ náà gbà tipátipá. Ó lóun kan làwọn ò ní gbà ṣá o, ìyẹn náà ni kí àwọn kan wá já ẹgbẹ́ náà gbà, kí wọ́n mú àwọn lọ́wọ́ dání nítorí tí wọ́n ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ alátakò, tí wọ́n sì fẹ́ kó jẹ́ ẹgbẹ́ alátakò bẹ́ẹ̀ ló wọlé. Òun náà pàápàá kò fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ pé Wike lòun ń bá wí, nítorí ó fèsì sí ọ̀rọ̀ tí ọkùnrin náà sọ pé òun bọ̀ wá gba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ ẹ̀. Mákindé ní ṣé ẹni tí kò lè yanjú ìṣòro tó bá òun àti ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Rivers tó ti wá ni yóò wá gba PDP ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ òun. Ó ní àwàdà akọ ló ń ṣe. Bẹ́ẹ̀ Wike kò mú ọ̀rọ̀ náà ní kékeré, torí ní ọjọ́ Ajé Monday ọjọ́ kejì oṣù yìí ni òun àti àwọn ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ náà pàdé o. Èyí àwọn tí wọ́n ń pè ní National Executive Committee NEC. Ṣùgbọ́n àwọn NEC tí Wike bá ṣèpàdé yìí kì í ṣe àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ wọn mọ̀ o. Àwọn kan tí òun fúnra ẹ̀ kó jọ láti dàbàrú gbogbo àlámọ̀rí ẹgbẹ́ PDP ni. Àwọn bíi mẹ́ta mẹ́rin tóun Wike ń lò láti rí i pé ẹgbẹ́ PDP wọ inú ẹ rẹ̀ tí wọn ò sì ní lè jáde láé. Àwọn yìí ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan tó kalẹ̀ sí Ìbàdàn dájọ́ lọ́sẹ̀ tó kọjá pé àwọn ni wọ́n lẹ́gbẹ́ ẹ̀. Bí wọ́n sì ti dájọ́ ìtàn ni Wike àti Samayau, ìyẹn ọmọkùnrin tí Wike ń lò láti ọjọ́ yìí lórí ọ̀nà láti fọ́ PDP, sáré sọ pé àwọn yóò ṣèpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ náà. Àwọn yóò sì dájọ́ ìpàdé gbogbogbò níbi tí àwọn yóò ti yan àwọn olóyè ẹgbẹ́ tuntun. Níbi ìpàdé yìí ló ti ń fọ́ kókó ìyẹn Wike tó ń lérí pé kò sóhun tó mú láyà òun ju kí òun gba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ. Ó sì hàn gbangba pé owó ń gun Wike, agbára sì ń gun gan-an ni. Èyí làwọn Mákindé ò fẹ́ gbà fún un. Níbi ìpàdé yìí ni wọ́n ti sọ pé àwọn yóò ṣe ìpàdé gbogbogbò ẹgbẹ́ PDP tàwọn ní ọjọ́ 29 àti 30 ọjọ́ oṣù kẹta tó ń bọ̀ yìí. Àti pé kò sí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mọ́. Àwọn làwọn lẹgbẹ́ àwọn sì ti ṣetán láti tún PDP ṣe. Àmọ́ gbogbo èèyàn ló mọ̀ pé kò sí àtúnṣe kan tí Wike yóò ṣe nínú PDP. Ohun tí wọ́n fẹ́ ṣe náà ni wọ́n ń ṣe yìí, kí wọ́n sáré pe ìpàdé gbogbogbò ẹgbẹ́ PDP tiwọn yìí, kí wọ́n yan àwọn olóyè ẹgbẹ́ tuntun. Lẹ́yìn náà kí àwọn olóyè ẹgbẹ́ náà sọ pé àwọn kò tí ì rẹ́dì láti du ipò ààrẹ. Ẹgbẹ́ PDP ti gbà láti fa ààrẹ Bọ́lá Ahmed Tinubu kalẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ.
eléyìí kì í ṣe àkọ́kọ́ àwọn ohun tó ti ṣẹlẹ̀ tí gbogbo Nàìjíríà ti rírí ni, bó tilẹ̀ jẹ́ pé ìgbẹ̀yìn irú nǹkan bẹ́ẹ̀ kì í dára. Wike ti sọ tipẹ́tipẹ́ pé ẹgbẹ́ PDP ò rẹ́dì ní 2027, àwọn ò sì ní fa ẹnikẹ́ni kalẹ̀ láti du ipò ààrẹ. Ọdún tí ẹgbẹ́ náà yóò wá rẹ́dì ni kò yé ẹnìkan, nítorí lẹ́yìn tí wọ́n bá ti pa ẹgbẹ́ náà báyìí, tí wọ́n bá dìbò ní 2027 tí ẹgbẹ́ náà ò wúlò, ní 2031 ni ẹgbẹ́ míì yóò tún gbàjọba. Ó sì dájú pé kò lè jẹ́ PDP tí wọ́n bá ti bà láyé jẹ́ yìí. Àmọ́ ní báyìí gbogbo ìlàkàkà àwọn Wike ní bí PDP yóò ṣe ní Tinubu làwọn náà fà kalẹ̀ pé kó du ipò ààrẹ. Ìdí tí wọ́n fi ń fẹ́ sáré ṣèpàdé gbogbogbò PDP àdàmọ̀dì kí wọ́n sì yan àwọn olóyè ẹgbẹ́ tuntun nìyẹn. Lẹ́yìn tí wọ́n ṣèpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ náà tí wọ́n ní àwọn ṣe, alága PDP tọ̀dọ̀ tiwọn yìí Muhammadu Abdulrahman ní àwọn ti fẹ́ fi ìdí ètò kalẹ̀ tí àwọn yóò fi lè ṣe ohun gbogbo lọ́nà tó tọ́ àti èyí tó yẹ, nítorí ẹgbẹ́ PDP náà ti bọ́ sí àwọn lọ́wọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà lè má yá kánkán bí alága yìí ti fẹ́ mú yìí o. Ìdí sì ni pé yàtọ̀ sí bí àwọn mẹ́ta mẹ́rin tí wọ́n kó ara wọn jọ yìí, àwọn ogunlọ́gọ̀ ọmọ ẹgbẹ́ àti àwọn aṣáájú PDP tó kù kankan kò sí lẹ́yìn wọn o. Lẹ́yìn alága PDP tí wọ́n yàn níbi ìpàdé tí wọ́n ṣe nìbàdàn, Tàmínù Tùràkín àti àwọn olóyè làwọn èèyàn wọ̀nyí wà. Wọ́n ní àwọn làwọn mọ̀ bí alákòóso PDP, bí àwọn ò mọ Wike rárá pẹ̀lú àwọn èèyàn ẹ̀. Àwọn gómìnà ẹgbẹ́ PDP pàápàá tó kù ti sọ pé ìdájọ́ tí adájọ́ dá tó sọ Wike àti àwọn èèyàn ẹ̀ di apàṣẹ PDP yẹn, ìdájọ́ náà ò ní lẹ́sẹ̀ nílẹ̀ láyé, àti pé ìpàdé gbogbogbò yòówù tí Wike bá ṣe, ó tún bá ń tẹ́ ní ìpàdé bẹ́ẹ̀ yóò máa jẹ́, nítorí kò láṣẹ láti pe irú ìpàdé bẹ́ẹ̀ rárá ni. Gómìnà Bauchi Bala Muhammad tilẹ̀ ní kí gbogbo ayé bá àwọn kìlọ̀ fún Wike, nítorí ohun tó ń fà lẹ́sẹ̀ yìí, ohun tó lè le ju bí àwọn aláṣẹ Nàìjíríà pàápàá ti rò ó sí lọ ni. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn òṣìṣẹ́ ilé ẹgbẹ́ PDP pé ara wọn jọ, wọ́n sì pàdé, wọ́n sì fohùn ṣọ̀kan pé àwọn kò mọ Abdulrahman tàbí Anyanwu bí alákòóso PDP, pé àsìkò tí wọ́n ti lọ, wọ́n ti ṣèjọba PDP kọjá ní tiwọn. Ẹni tí àwọn mọ̀ báyìí ní Tùràkín àtàwọn èèyàn ẹ̀. Wọ́n ní kò sí ohun tí yóò jẹ́ kí àwọn bá àwọn ọmọ Wike náà ṣiṣẹ́ láé, wọn kò sì fẹ́ rí wọn. Èyí túmọ̀ sí pé àwọn PDP ti Wike yìí wọn ò ní sẹkítẹ́ríà tí wọn yóò máa lò tàbí àwọn òṣìṣẹ́ tí yóò máa bá wọn ṣiṣẹ́. Bákan náà sì ni ibùdó ìmọ̀ ẹgbẹ́ wọn National Democratic Institute. Àwọn náà jáde pé Wike àti àwọn èèyàn ẹ̀kọ́ ló ní PDP, àwọn ò sì lè bá wọn ṣe ohunkóhun papọ̀. Èyí ni pé Wike kò ní àtìlẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ tàbí àwọn olóyè ẹgbẹ́ wọn yàtọ̀ sí àwọn tó kójọ yìí. Ohun tó gbójúlé kò ju agbára ilé ẹjọ́ àti ti ìjọba àpapọ̀ lọ. Agbára náà ló sì lò tó fi ní òun ti tú gbogbo ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ PDP náà ká pátá, pé kò sí ìgbìmọ̀ kankan mọ́ fún PDP. Àmọ́ àwọn gómìnà ẹgbẹ́ náà ti ní irọ́ ló ń pa. Ohun tí àwọn yìí sì ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní ẹjọ́ tí wọ́n dá nìbàdàn tí àwọn Wike ń torí ẹ̀ fìdí fọ́gbá yìí, tí wọ́n sọ pé àwọn yóò di ogún, àwọn yóò di ọgbọ̀n yìí. Wọ́n ní bí Ṣàngó ń paràbà tó ń fàrókò ya ni o, bíi ti igi ńlá kọ́, pé àwọn ti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn. Bẹ́ẹ̀ làwọn ti tún sọ fún ilé ẹjọ́ kí wọ́n pàṣẹ pé àwọn Wike ò gbọ́dọ̀ mú ìdájọ́ náà lò rárá, àfi nígbà tí wọ́n bá tó dá ẹjọ́ kòtẹ́milọ́rùn tí àwọn ti pè. Nídìí èyí àti ìpàdé gbogbogbò tí àwọn Wike ní àwọn fẹ́ ṣe, àti títú tí wọ́n ní àwọn tú ìgbìmọ̀ apàṣẹ gbogbo ká, eléyìí kò ní ṣeé ṣe fún wọn. Ó dìgbà tí wọ́n bá dá ẹjọ́ kòtẹ́milọ́rùn tí àwọn Tùràkín tó jẹ́ alága PDP tàwọn Makinde pè. Èyí ni pé ẹgbẹ́ PDP wà lórí bẹ́ẹ̀dì àìsàn lọ́sibítù báyìí o, níbi tí wọ́n ti ń fa omi àti ẹ̀jẹ̀ sí i lára. Bóyá yóò yé tàbí kò ní yé, ohun gbogbo wà lọ́wọ́ àwọn adájọ́ ayé. Àmọ́ ní ti Wike, òun ò ní wàhálà kankan o. Ohun tó ń fẹ́ náà ló ń ṣẹlẹ̀ yìí, pé abẹ́rẹ́ ajáde kò ní rójú àti ránṣọ láé. Ẹ̀là alẹ́kẹ̀ pàápàá kò ní rójú àtòkùnbọ. Kò sí bí PDP yóò ṣe rójú ráàyè bá wọn dá sí ìbò ọdún 2027. Torí ẹran tọ́ka bá sọ ni, ẹnu ọká náà ní kú sí. Ohun tí àwọn Makinde sì ṣe ń bínú rèé, tí àwọn náà ń fi gbogbo ara jà, tí wọ́n ń sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí Wike, nítorí àwọn náà mọ̀ pé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí,
yànmùyánmú tó bà létí bí ni o béèyàn bá fi ìkanra bó ti ń jẹ ẹ́ ní òun yóò fi àdá pa àfàìmọ̀ kó má fi àdá fọ́ nǹkan míì mọ́ wàhálà gidi ló wà nínú PDP ọlọ́run nìkan ló lè bá wọn yanjú ẹ̀ o ọláìwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ wàhálà àwọn PDP ti Makinde àti ti Wike wò pẹ̀lú ìjà burúkú tó wà láàrin àwọn méjèèjì fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn a kú afẹ́rẹ́ yìí o.